nítorí nǹkan mi ò ní nítorí ìdàgbàsókè ìpínlẹ̀ Kánò ni ó ní gbogbo ẹni tó bá fẹ́ gúnlẹ̀ sí èbúté ògo tó fẹ́ gúnlẹ̀ sí èbúté ire àjẹ́ wípé ẹni tó mọ̀nà báyìí náà ló yà á tẹ̀lé ó ní ààrẹ Tinubu gangan òun náà ni ẹni tó mọ̀nà ó ní ojú ẹni tó mojú ògún tó sì ń dàbí rè ó ní ààrẹ Tinubu gangan ni oníṣẹ́ rí ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní kò sí lọ́wọ́ ẹlòmíì ààrẹ Tinubu ni nítorí náà ó rọ gbogbo àwọn tí ń tẹ̀lé tó sì rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ wípé tọ̀ ẹ tètè ṣe kíni ẹ tètè kẹ́ ẹ nígbàgbọ́ nínú ìṣàkóso ààrẹ Tinubu kí orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti ń tẹ̀síwájú yìí kó túbọ̀ lè máa tẹ̀síwájú sí ẹ fẹ́ kà á tán ìwé ìròyìn The Matrix ló kọ ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ yìí. ǹjẹ́ ẹ ti gbọ́ èmi ṣì wà lórí ọ̀rọ̀ ìmọ́tótó torí pé ìmọ́tótó ló lè borí àrùn gbẹ́yẹ ṣe ń borí ooru o ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé lóṣùnà àti jẹ́ kí ìjọba ìbílẹ̀ Ṣómólú kó lè wà ní ìmọ́tótó finifini ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ṣómólú ọ̀gbẹ́ni Lateef Ashimi ó mà ti ń rọ gbogbo àwọn ọlọ́jà pátápátá jákèjádò ìlú Ṣómólú àti àwọn olùgbé ìlú Ṣómólú wọ́n ní ẹ mú ètò ìmọ́tótó àyíká yín lọ́kùnkúndùn ẹgbàta kẹsì pé ẹ lọ ń kó fún àwọn àjọ akólẹ̀kódọ̀tì yẹn lọ́mọ àti ìjọba ìpínlẹ̀ Èkó tí ó fọwọ́ sí o ó sọ di mímọ̀ pé àwọn kan wọ́n kàn déédéé gbé ìdọ̀tí ilẹ̀ tí wọ́n bá ṣe ni wọ́n gbé sẹ́yìn ibùtù mọ́tò wọ́n lọ́ọ́ máa gbé káàkiri wọ́n láwọn ò fẹ́ rú eléyìí ní ìjọba ìbílẹ̀ Ṣómólú wọ́n ní àwọn àjọ PSP tó yẹ pé ìjọba ti fòǹtẹ̀lù àwọn ní kí ẹ máa gbé ilẹ̀ yìí fún wọ́n ní àwa ń gbé ilẹ̀ fún àwọn ọmọ láńké tó yẹ pé wọ́n lọ́ọ́ máa dà síbi tí kò tọ́ tí àjàkálẹ̀ àrùn tó fẹ́ máa fẹjú kẹ̀kẹ́ ní ìjọba ìbílẹ̀ Ṣómólú wọ́n láwọn ò fẹ́ rú ẹ̀ àwọn àjọ akólẹ̀kódọ̀tì òun ní kí ẹ máa gbé àwọn ilẹ̀ yìí fún ọwọ́ à ń sọ níbẹ̀ pé ìṣèjọba àwọn tẹ̀síwájú láti pé ìmọ́tótó àyíká ó wà ní ìjọba ìbílẹ̀ Ṣómólú àwọn ti gbé ètò kalẹ̀ láti máa fi gbogbo kòkòrò apẹ̀fọn káàkiri àwọn ọjà àwọn ibi tó jẹ́ gbajúgbajà ní ìjọba ìbílẹ̀ Ṣómólú kí àjàkálẹ̀ àrùn kó lè wọlẹ̀ pátápátá ní ìjọba ìbílẹ̀ Ṣómólú ọwọ́ ní kẹfọ́ ọ̀sọ́pọ̀ pẹ̀lú ìṣèjọba tó ń lọ lọ́wọ́ ní ìjọba ìbílẹ̀ náà lórí pé kí ìmọ́tótó àyíká kó lè fẹsẹ̀ múlẹ̀ dandan ní ìjọba ìbílẹ̀ Ṣómólú bí Honourable Abdulateef Ashimi bó ṣe ń sọ di mímọ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ yìí. ǹjẹ́ ti gbọ́ nínú ìwé ìròyìn The Matrix láàárọ̀ yìí ìjọba ìpínlẹ̀ Èkó níṣe ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ àlékún ni wọ́n ti yóò dé bá iye owó eléyìí tá à ń wọ ọkọ̀ BRT ní